Orúkọ mi ni Bọ́lá Wúrújẹ̀dù. Ẹ̀yin máa ń pè mí ní Bọ́lá Wúrújẹ̀dù, Bọ́lá Wúrújẹ̀dù. Torí pé Wúrújẹ̀dù yẹn bàbá mi ló ń jẹ́ orúkọ mi. Iṣẹ́ yìí, iṣẹ́ dádì mi. Gbogbo ibi tá dẹ̀ wá yìí ló ń pè ní Táíwò, Táíwò Òkè, 155 Táíwò Road, Ìlọrin. Iṣẹ́ yìí, èmi kà kún pé eré ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé iṣẹ́ ìṣe dádì mi ni. Mo dẹ̀ ti ń ṣiṣẹ́ yìí sìn, ó ti lé ní 30 years mo ti ń ṣe. Torí pé bàbá mi ló ń ṣe tẹ́lẹ̀. Ọ̀tọ̀ máa ń sọ fún mi pé àwọn fẹ́ kí n kọ́ṣẹ́ yìí, òun fẹ́ kí n mọ̀, òun fẹ́ ṣí ṣọ́ọ̀bù fún mi. Mo máa ń pe iṣẹ́ aago, iṣẹ́ ọkùnrin ni. Mo ṣáà, àní iṣẹ́ ìṣe mo fẹ́ kó mọ̀. Mo ṣáà máa ń tẹ̀lé wọn lọ ṣọ́ọ̀bù títí tí èmi náà fi mọ̀ láti ṣe. Àwọn ìdojúkọ tá à ń bá pàdé níbi iṣẹ́ ni torí pé nígbà tí a fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, fóònù ò tíì dé. But nísìn, nǹkan tá à ń kọjú sí nísìn, tó ń mú wa ṣe kíní nísìn. Àwọn fóònù tó dé, ó ti jẹ́ káwọn èèyàn gbàgbé aago. Torí pé nígbà tí kò tíì sí fóònù, àwọn èèyàn máa ń ra aago. But ẹni tágo bá ti mọ́ lára, aago dàbí pants. Jẹ́ pé ẹlòmíì máa ti múra tán tó bá ti rìn bí ìṣẹ́jú bíi mélòó kan. A ní, ìmúra wọn ò pé, a wọ̀ wò. Ẹlòmíì lè torí ẹ̀ á padà sílé. Jẹ́ kí n lọ lé kí n lọ máa gùn. Ẹ̀mẹ̀wá, ó dàbí mi ò rántí ìdè, a máa wo ọwọ́ lẹ́mẹ̀wá. The seconds ló máa wo ọwọ́ ẹ̀. Torí pé iṣẹ́ fóònù ó ti jẹ́ káwọn èèyàn ò dá sí aago mọ́ bí ti tẹ́lẹ̀. Kò jẹ́ káwọn èèyàn máa lo aago mọ́ bí tẹ́lẹ̀. Ẹlòmíì á ní èyí tó máa fi lo aago, òun ní aago lórí fóònù òun. Kò jẹ́ kí iṣẹ́ aago dàbí tìgbà kan. Torí nígbà tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa ń ṣe aago gan, automatic ni o, aago ní bátìrì ni o, wall clock ni o, wristwatch ni o. Àwọn aago kan wà tó máa ń pè láago ẹlẹ́pọ̀n táwọn bàbá wa máa ń lò ní láyé ìgbà yẹn. Jẹ́ pé gbogbo ìgbà yẹn kò tíì sí fóònù. Aago yá. Iṣẹ́ aago jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìwúrí. Ó dẹ̀ máa ń jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà fún fánsìn. Jẹ́ pé ó jẹ́ nǹkan tẹ́ pé téèyàn bá múra tán tí ò bá ti sí aago lọ́wọ́, ìmúra ẹ̀ ò tíì complete. Iṣẹ́ aago ò lè parun o torí pé lóòótọ́ fóònù wà. But àwọn tó sì láìkì aago tẹ́ pé tó wọ́n lè máa lo aago, wọ́n sì wà. Mo rí ẹni tó jẹ́ pé ó kó aago bíi 15 wá fún mi tó ní kí n bá òun ṣe. Mo wá ní àwọn aago yìí kí báwo lẹ ṣe ń lò wọ́n ní aago kan tó máa ń aago aṣọ blue, òun máa wọ aago blue sí. Tóun bá ní aṣọ red, wine colour, òun máa lò sí. Different wristwatch ló kó wá, black, silver, white. Àwọn kan wà tẹ́ pé plain white báyìí. Àwọn kan wà bíi silver báyìí. Àwọn kan wà bíi blue, bíi black. Àwọn kan wà bíi rose gold. Irú eléyìí báyìí, this rose gold. Oríṣiríṣi aago. Àwọn onílẹ́dà wà, oníṣẹ́ wọn tẹ́ pé wọ́n ní ìṣẹ̀mọ́ra wọn. Jẹ́ pé Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu. Ó wà o torí pé iṣẹ́ ọkùnrin ni o. Ó wà dáadáa very very. Ó dà ẹlòmíì gan lè má fẹ́ ṣe aago torí pé mo jẹ́ obìnrin, agbéṣẹ́ wá fún mi. A ní òun fẹ́ ká máa jáde. Màá ní ta bá ń jáde báwo ni mo ṣe fẹ́ ráyè mọ̀ torí iṣẹ́ yìí kò ń ṣiṣẹ́ tẹ́ pé ẹni máa fi kalẹ̀. Ẹ gbọ́dọ̀ máa wà níbẹ̀ 24 hours. Ẹ máa wà níbẹ̀ time to time torí pé customer lè wá tí ò bá bá yín ní ṣọ́ọ̀bù. Iṣẹ́ yẹn ti lọ nìyẹn, kò ní fẹ́ dúró. But òun ṣiṣẹ́ tẹ́ pé iṣẹ́ gbajúmọ̀ ni. Torí pé tó bá fẹ́lẹ̀, iṣẹ́ yìí ò ní rí bù bó ṣe yẹ kó bù. Torí pé iṣẹ́ ọkùnrin ni. Mo dẹ̀ ti láwọn tẹ́ pé tó bá wá bí wọ́n ní àwọn fẹ́ mọ̀ àwọn wá láti wá kọ́ iṣẹ́ obìnrin pé kó wá kọ́. Mo ti rí èèyàn kan lónìí báyìí tó wá ṣiṣẹ́ tó wá fi bátìrì sí calculator tí ó dẹ̀ sọ pé òun bọ̀ wá kọ́ iṣẹ́ mi. Mo dẹ̀ ní wà pé kó máa bọ̀. Ṣé mo pé these days tá wà ń sìn, àwọn ọmọ sí wọn ò fẹ́ kọ́ṣẹ́ mọ́. Tẹ́ bá ní ẹ fún wọn lọ́dún tó pọ̀, wọ́n máa sá 6 months sókè. Tó bá kọ́ fún oṣù mẹ́fà, ó máa mọ̀. Nítorí pé àwọn dájúkọ tá máa ń face níbẹ̀ kò dàbí tàwọn ti jọ̀hún. Ó máa tètè easy fún láti mọ̀. Torí pé bí irú aago ẹlẹ́pọ̀n ń sìn, àwọn èèyàn ò lò mọ́. Irú àwọn tó ń lò tó jẹ́ aago ẹlẹ́pọ̀n kò dàbí ti jọ̀hún. Àwọn plastic wọn ni. Kò dẹ̀ jẹ́ oní wine, ó jẹ́ oní bátìrì. Ó máa easy fún láti tètè mọ̀. Fún 6 months ó ti wà okay. Ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé kíní kan wà nínú bíbá tó ń ròlù yìí. Eléyìí la máa ń pè ní automatic. Níwọ̀n bá tó automatic yìí tó ń yí yìí tí ò bá ti yí mọ́ kò ní ṣiṣẹ́. Or tẹ́ bá gbé kalẹ̀ sórí tébù fúnjọ́ méjì, ó máa stop. Tó yẹ pé ẹ bá tún wá padà lọ mú, tẹ́ bá ti mí báyìí bí ẹ̀ẹ̀mejì,
tẹ̀dẹ̀ fún ní wáìnì lẹ́ẹ̀mẹ́ta àbẹ́mẹ́rin ẹ bá ti mí ẹ máa sẹ̀tẹ̀ ẹ̀dẹ̀ máa dé mọ́wọ́. But aago ní bátìrì irú eléyìí báyìí bátìrì lélẹ̀ bátìrì nìyí tó wà níwájú mi náà bátìrì lélẹ̀ náà aago ní bátìrì kò nira tó yẹn òun ò ń gba táìmù bíi eléyìí ẹ bá ti fi bátìrì sí tí kò bá ti ṣiṣẹ́ ẹ bá ti wo panel ẹ̀ tẹ̀dẹ̀ service ẹ̀ tẹ̀dẹ̀ rí pé kò ṣe wọ́n máa ń easy láti change engine lè ó easy láti change but automatic lè kò easy láti change engine nítorí pé wọ́n ṣe another engine wá fún un tó bá ti bàjẹ́ ó ti bàjẹ́ nìyẹn but for 3 years 4 years 5 years automatic ó ń bàjẹ́ o but ìlò tẹ́ ń lè lo automatic ẹ̀ lè lo ní battery bẹ́ẹ̀ torí ẹ̀ ló máa ní òun ò lè mọ láì kó máa wáìnì aago ní every time pé òun ò láì kó ṣàtì máa go kó ti dé mọ́wọ́ ni torí ẹ̀ ní oní battery ṣe já orí láti tà torí pé téńjì ẹ̀ bá ní fault tá a bá tún ṣe tí ò bá gbọ́ ó ṣeé ṣe tá a máa fi engine mi fi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọlọ́run tóbi púpọ̀ ọlọ́run ò dẹ̀ fi mí sílẹ̀ iṣẹ́ aago yìí ibẹ̀ ni mo ti kọ́lé ibẹ̀ ni mo dẹ̀ ti ń tọ́ àwọn ọmọ mi ibẹ̀ ni mo ti ra mọ́tò ọlọ́run dẹ̀ gbàdúrà mi lórí wípé ọlọ́run fi iṣẹ́ yìí fi bú mi fi ṣe dájú mi ọlọ́run dẹ̀ kọ́ mo ní àǹfààní àti lọ tí bá rí opportunity ṣe pé gbogbo ọkọ̀ pẹ̀lú opportunity tí bá rí tó bá rán mi máa lọ but bí mo ṣe wà yìí iṣẹ́ yìí kò ní jẹ́ kéèyàn lọ sí school torí pé àwọn customer wọ́n máa ń lé mi kiri ní iṣẹ́ àwọn débi àwọn ò bá mi nínú ìjẹta ń sìn mi ò sí ilé mo lọ sílùú mi lọ sí Iléṣà gbà tí màá fi dé àwọn yẹn ti kóṣẹ́ kalẹ̀ ó yẹ kí n sinmi gan mo tún padà wá bá wọn ṣe ìgbà tí mo dé padà ní pé ìfẹ́ ẹlòmíràn kò fẹ́ travel mo fẹ́ travel láàárọ̀ yìí mo fẹ́ travel lọ́la láti tètè jọ ẹ̀wọ̀n láti wá bá wọn ṣe láti padà sí ṣọ́ọ̀bù láti bá wọn ṣe torí pé àwọn ọmọ mi náà mọ̀ ṣe ọ̀tún bá yẹ pé èyí tó bá ti ṣe jù ń bẹ̀ wọ́n á gbé kalẹ̀ kọ́sítọ́mà mi dẹ̀ wà tẹ́pẹ́ ní òun ò fẹ́ kọ́ mọ́ ṣe pé mọ̀mọ́ yín gangan lòun fẹ́ kó bá wọn ṣe kò sí o kò sí nínú àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta kò sí tí kò mọ iṣẹ́ mi ó lè má lè mọ̀ ọ́ lọ títí torí pé àwọn náà níṣẹ́ tí wọ́n ń kọ́ torí mi jẹ́ káwọn ọmọ mi náà lọ kọ́ṣẹ́ ìtàn wọ́n lọ kọ́ṣẹ́ ìtàn kan fi mọ bí ìrìn àjò téèyàn bá lọ kọ́ nǹkan bó ṣe máa ń rí torí pé tó máa ní kí gbogbo wọn wà lọ́dọ̀ mi kán máa kọ́ kán máa mọ̀ kán máa lọ síta wọn ní mọ bó ṣe máa ṣe pẹ̀lú kọ́sítọ́mà ẹ̀fọ́ kọ́sítọ́mà mi wà tẹ́ pé ó kàn lè dẹ́kun lè fọwọ́ kọ yín mi lè fọwọ́ gbé yín lẹ́kẹ̀ẹ́ òun ṣe pé ká ló ń fẹ́yàn but ìfẹ́ tó ní síyàn ló ṣe ń ṣe gbogbo orú nǹkan báyẹn pé mo rán wọn pé ẹ lọ kọ́ṣẹ́ níta kò sí tí ò láìkì iṣẹ́ mi ó dà yìí tó wà yunifásitì ó láìkì iṣẹ́ mi ìgbà míì gan tó bá lọ skul òun gan gbaṣẹ́ ní skul tó yẹ pé ó fi ṣe one or two things ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn obìnrin wa torí pé àsìkò tá a wà yìí tí èèyàn bá fi ṣe ọwọ́ kún iṣẹ́ fún nǹkan téèyàn ń ṣe ń sìn ó fẹ́ lọ skul ni tí ò bá níṣẹ́ lọ́wọ́ tó ò níṣẹ́ ọwọ́ téèyàn bá lọ skul èèyàn padà ṣiṣẹ́ náà ni kò tó lè má jẹ́ iṣẹ́ téèyàn lọ kà ní skul èèyàn máa padà lọ ṣe but iṣẹ́ ọwọ́ dára púpọ̀ àga irú iṣẹ́ tèmi ń ṣe yìí tó jẹ́ iṣẹ́ aago òun ṣiṣẹ́ tí màá mú wa náírà débẹ̀ láàárọ̀ adẹ́mú owó lọlé lálẹ́ torí pé ìgbà míì wà tẹ́ pé ẹlòmíì ara bátìrì remote mọ́tò mò ń tà ẹlòmíì àgbé wá ẹlòmíì wà tẹ́ pé tí a bá fi bátìrì tí ò bá ṣiṣẹ́ alẹ́ ni tó bá wa ṣe sẹ́ńsọ̀ àwọn kinní mọ́tò yẹn tẹ́ pé tó bá yẹ kó ní fault tó máa ṣe but àwọn ọ̀sìn wọn fẹ́ kọ́ṣẹ́ but mo gbà wọ́n nímọ̀ ìyànjú ni pé kó ń kọ́ iṣẹ́ torí pé iṣẹ́ ọwọ́ òkúta o iṣẹ́ ọwọ́ pé iṣẹ́ ọwọ́ jẹ́ iṣẹ́ tó máa ń báni kalẹ̀ òun ṣe iṣẹ́ tó máa ń gbàgbé àwọn èèyàn máa ń dà sí iṣẹ́ télọ̀ ṣe yàdrẹ́sà wọ́n máa pé iṣẹ́ ọkùnrin ní iṣẹ́ aago tí obìnrin bá kọ́ṣẹ́ aago lóòótọ́ tó bá ní ọkọ tó ń jowú ó máa ní problem torí pé ìjowú ọkùnrin ó ju tobìnrin lọ torí pé ọkùnrin bá ń jowú ju tobìnrin lọ ó gbọ́dọ̀ understand ìyàwó ẹ̀ torí pé tẹ́ ẹ bá understand ara yín nǹkan ò lè rí bẹ́ẹ̀ ṣe yẹ kó rí obìnrin ẹyọ kan ló wá gbéṣẹ́ fún mi lónìí gbogbo àwọn tó kù ọkùnrin ní gbogbo wọn but tí mo máa sọ pé torí ìyẹn mo yẹ kí ìyàwó mi lọ ṣọ́ọ̀bù mo yẹ kí ìyàwó mi gbé kọ̀ mo yẹ kí ìyàwó mi ṣe kinní lóòótọ́ mo máa ní ọkùnrin máa ń dààmú mi o kò ṣe pé ká ní mo fi ṣeré o pé kinní o ọkùnrin máa ń disturb mi pé òun fẹ́ mi máa ní òun lè fẹ́ mi torí pé iṣẹ́ tí mo ṣe iṣẹ́ ọkùnrin ni wàá tún jowú wàá tún lẹ́lòmí wàá sọ pé kinní iṣẹ́ ọkùnrin ni mo ti ṣe alálùbáríkà ni
iṣẹ́ tó dáa ni. Mo dẹ̀ rọ àwọn obìnrin wa pé tó má lè kọ́ṣẹ́ yìí tó àwọn àtọkọ wọn dẹ̀ understand wọn á gbádùn ẹ̀ iṣẹ́ àṣedalẹ̀ ni wọ́n dẹ̀ enjoy in life nítorí pé tó bá mọ̀ ọ́ ṣe tó bá ṣí ṣọ́ọ̀bù aago ní títà àwọn fẹ́ ra aago bírú sì mò ń ta aago téèyàn bá ra aago lọ́dọ̀ mi sì mò ń ṣe pé aago àwọn ní fort ẹ̀mú wa iṣẹ́ tí mò ń ṣe ni bá ń ta aago tí ò gba aago ó ṣẹ̀ máa lọ fún àwọn tó ń ṣe aago tó máa ṣẹ̀ bá tó ṣe ni tó bá ń ta aago tó bá mọ̀ pẹ̀ láti túnṣe ó máa easy fún ẹ láti ra aago lọ́wọ́ ẹ ọkàn àwọn tó ra aago gan ọkàn wọn àbàlẹ̀ ní ọ̀nà yẹn orúkọ mi ni Bọ́lá Wúrújẹgi táwọn yẹn máa ń pè ní Wúrújẹgi ọmọ ìyá àjẹ́.